Olúwa paláṣẹ kí ìmọ́lẹ̀ kó wá. Ìmọ́lẹ̀ dé ó borí òkùnkùn mọ́lẹ̀. Láìsí òkùnkùn kò lè sí ìmọ́lẹ̀. Ló mú mi gbàgbọ́ pé ẹnu lẹ́bọ̀. Àṣẹ ẹnu, àṣẹ àṣẹ ènìyàn nínú. Hello, uncle. Ẹ pẹ̀lẹ́. Èmi ti lọ. Àfẹ̀mọ́júmọ́ wo fi ṣe o. Mo ní láti débi iṣẹ́ títí 8 a.m. láàárọ̀ ọ̀la. So mi ò fẹ́ risk ẹ pé kó ṣẹ̀dárọ̀ kí tó máa travel. Bẹ́ẹ̀ ni sà. Àmín. Ẹ ṣeun gan-an. Ẹ ṣe bàbá fún wa pẹ́. Àgbà yín náà dẹ̀ dalẹ̀. Gbogbo àdúrà yín lórí wa á wá sí ìmúṣẹ o. Ẹ máa pẹ́ fún wa sà. Ẹ ṣeun gan-an. Ìyàwó àtàwọn ọmọ wọn wà ní ọ̀hún. Mo fi wọ́n lẹ̀ sọ́hùn ni pé tó bá dẹ̀ di àárọ̀ ọ̀la àwọn ò nílò láti kánjú, wọn máa bá mi nìbàdàn. Ìyàwó àtọmọ wà lọ́hùn. Ẹ pẹ̀lẹ́ ọkọ, ẹ ṣeun gan. Thanks so much. God bless you, sir. Ẹ ṣé gan. All right, sir. I need to use my cell phone. Mi ò lè dúró lójú bọ́m̀bì yìí o. Kí tí ẹ rí ibi táwọn èèyàn wà kí n lè tọ̀. I'm really pressed. I'm really pressed. Do not disturb bí ti báwo ni mo ṣe fẹ́ gbé fún mi sí do not disturb. A ní network ibi tí mo wà yóò dáa. A ní múnú gáràjì ni mo ti kúrò, mo wá mọ́tò ní tẹ́lẹ̀, mo ní kí n bọ́ síta wá síbí bẹ́ẹ̀ bóyá mo tiẹ̀ máa rí sọ́ọ̀lẹ̀ ni òun ló gbé mi síbẹ̀. Network bíbá yóò dáa bó ṣe ń pè mí gan mi ìmọ̀ pé fídíò kọ̀ bíi ti báwo. Wọ́n privilege nígbà tí mo ní mo ní network kò dáa. Mo gbà tára ń kọ́nyà. Hello. Ẹ má ṣe wèrè kí wèrè má lè bá ṣe yín o. Ẹ gbọ́dọ̀ ṣe nǹkan kan tí màá fi débi bẹ̀yẹn. Mo wà níbi tí mo ti ń wá mọ́tò Ìbàdàn lọ́wọ́ báyìí. So ẹ ní sùúrù, ẹ máa rí mi láìpẹ́ pé inshallah. Gbogbo ẹ ṣe wá dá mi. Ẹgbẹ́ yẹn náà sọ ló yà mí lẹ́nu o. Ẹrú ẹ̀ kàn dá ṣá máa yẹ ní mọ́tò wa lọ. Ìbàdàn. Mo ti gbé wa wọ́n ti ẹ̀sùn wa mọ́ wájú díẹ̀. Ìbàdàn. Kò ń ṣọ́kò èrò. Ó dẹ̀ ní sùúrù náà, mi ò láìkí bó ṣe ń ṣe yìí o. Mo sọ fún ẹ pé network mi ò dáa, pé mo wá mọ́tò ó dẹ̀ tún ṣe fi kọ́ ọ̀dà mi láàmú. Já ní sùúrù. Ojú àánú wò wá. Inú ẹ̀ máa gbé súnmọ́ wọn ni o. Wọ́n ti ṣe tán. Bẹ́tà tí wọ́n bíbí ni o, gbogbo ẹ̀ kàn dá ni. Ẹjọ́ sá, bẹ́tà ti dúró síbi, ẹjọ́ sá. Ẹjọ́ sá. Wọ́n kúkú yé wa ẹjọ́ sá, ẹ ṣàánú fún ó ti bẹ́tà ti dúró síbí báyìí ní àrí mọ́tò. Mo lérò pé kò ní kí mọ́ mi lọ́wọ́. Ẹ wo, aṣọ lásán ni o. All right. Ìtọ̀ ló mú mi lẹ́ẹ̀kan yẹn. Ọkọ̀ sáré tọ̀. Ẹ wá mọ̀. Mo understand.
ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run báwo ni mo ṣe fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ báwo ni mo ṣe fẹ́ ṣàlàyé fún ẹ mo sọ fún ẹ pé mi ò tètè rí mọ́tò ni mo ṣẹ̀ṣẹ̀ rí mọ́tò báyìí nínú mọ́tò ni mo ṣẹ̀ṣẹ̀ wà báyìí èmi lọlé ọkùnrin kí má wá sílé ebo kí ló mean by that èmi kọ́ ló ń bá wí mi mọ kọkùnrin wà kó má gbẹ ẹ̀rí èèyàn jẹ kó má gbẹ ẹ̀rí ìyàwó ẹ̀ jẹ èmi yìí nìkan náà ni màá kúrò létí màá lọ ṣiṣẹ́ látàárọ̀ màá tún padà dé ẹjọ́ yìí náà ni àfi kó máa ṣọ́ mi káàkiri ẹ wà sí bàtà tí wà nínú òrùn bẹ́ẹ̀ yẹn òun ò fẹ́ mọ̀ yẹn o títí ẹ̀ ní pé tí bá ti fi lè pẹ́ débẹ̀ àbí fóònù mi ò lọ àbí nǹkan ṣe báyìí mo ti wà lọ́dọ̀ ọkùnrin àbí mo ti lọ lé ọkùnrin ni kí ló dé gan. àǹtí ẹ má bínú pé mo fẹ́ dá sí ọ̀rọ̀ yín o ṣé ti rí lórí nǹkan tí mo gbọ́ tẹ̀ ń sọ yìí sùúrù lẹ máa ṣe o ṣé ti àwọn ọkùnrin ọ̀rọ̀ wa gba sùúrù gan-an ni kò dẹ̀ kí í ṣẹjọ́ títí wa náà bí kì í ṣe pé torí ọjọ́ ọ̀la wa àtàwọn ọmọ wa torí Yorùbá ló sọ pé nǹkan téèyàn bá fi sílẹ̀ lẹ́nu ewúrẹ́ ń tó ṣé ti rí ẹ̀yin obìnrin tí ọ̀rọ̀ yín dàbí àgùntàn ni téèyàn ò bá sọ bí tẹ́ jẹ̀sì fún yín tẹ́ fi lọ sì jẹ́ tẹ́ lọ ṣìrìn téèyàn ni ó dì tó bá dẹ̀ wá ṣẹlẹ̀ tán ẹ sọ pé ṣé èṣù ni àǹtí mo fẹ́ sọ àṣírí kan fún yín lórí èmi ti rí márèèjì kan couple tí wọ́n ti fẹ́ àwọn for good after 25 years òun ni ọkọ tó mọ̀ pé ìkan nínú àwọn ọmọ méjèèjì tí ìyàwó ẹ̀ tó bí fún kò kí ń ṣe títí ẹ̀ tó bá jẹ́ yín kí lè fẹ́ ṣe nítorí wípé ìfẹ́ náà kó mọ́ lè bá sọ pé òun sọ̀rọ̀ òun ṣe gbá kan mi ò ṣe mójútó nǹkan tó yẹ kó mójútó ẹ wá wo ibi tó padà já sí fún wọn so ọ̀rọ̀ náà gba sùúrù lẹ́ máa ní fún wa ẹ má bínú. ẹ ṣe gan sa náà ló ṣe o. ṣùgbọ́n ṣe rí èmi tẹ̀ ń wò yìí mo ti bára mi dá májẹ̀mú wípé lẹ́yìn ọkọ kan tí mo bá fẹ́ tí mo bá dẹ̀ ti bímọ fún kò tún sí ọkùnrin kankan tó máa rí ìwòwò mi mọ́ láéláé. ẹ jọ̀ọ́ tí kò bá tiẹ̀ wá nígbàgbọ́ nínú mi ṣé kò yẹ kó nígbàgbọ́ nínú májẹ̀mú tí mo dá fúnra mi ni. ṣùgbọ́n bí tọkọ tèmi yìí kan tí bá ti lọ bí iṣẹ́ tí mi ò tètè dé báyìí mo ti gbọ́dọ̀ ọkùnrin lónìí mo ti ṣèrànù lónìí. ọ̀nkú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. yes daddy mo ń gbọ́ yín sà. ẹ ní àwọn kọ́pù kan wà tó ń fẹ́ra wọn for 25 years kan tó wá dictate pé ọmọ àlè wà nù kan nù àwọn ọmọ wọn ẹ jọ̀ọ́ kí wàá lẹ ní ọkọ yẹn ṣe fún ìyàwó ẹ. yes sir kí lẹ fẹ́ kó ṣe ó gbà fọlọ́ náà ni àbí tó bá jẹ́ yín kí lẹ fẹ́ ṣe. níbo ó ti jẹ̀bi ikú nìyẹn tó bá jẹ́ mi láíláí ikú ni máa pa ni gbà fọlọ́nkẹ̀ níbo obìnrin ò gbọ́dọ̀ wá mi dánrù nǹkan bẹ́ẹ̀ yẹn wò láíláí ok ẹ ti wá fẹ́ra yín for 25 good years ọkọ ẹ̀ṣẹ̀ wá believe irú obìnrin bẹ́ẹ̀ ti jẹ̀bi ikú tó bá yẹ pé máa pa ni gbà fọlọ́n bá wo níbo anyways èmi ò tiẹ̀ jẹ́ kí ìyàwó mi ṣiṣẹ́ I am a responsible father mo láwọn ọmọ mi sílé torí ti bẹ́ẹ̀ mi ìwúlẹ̀ jẹ́ kí ìyàwó mi ṣiṣẹ́ àbí tó bá ti ń ṣiṣẹ́ lọ́wọ́ tó máa rìnrìn ranù káàkiri so irú ẹ̀ ò tiẹ̀ lè ṣẹlẹ̀ sí láíláí kò ní possible débi pé ìyàwó tèmi á wá lọ níbo tó bá try máa pàdánù ni ikú ni kì í ṣàṣìṣì gan. ẹ̀yin èèyàn wa ẹ má bínú o wọ́n ní àìsí bẹ́ẹ̀ ni àbáwọ́dá sí o. Hey, don't beg me. And where are you coming from? Where are you coming from? What time? So what time, sha? Ó yá sọ fún mi bó ló ti ń bọ̀. Ibiṣẹ́ náà ni mo ti ń bọ̀. Oh, ibiṣẹ́ ló ti ń bọ̀. Ibiṣẹ́ ló ti ń bọ̀. Tí mo try everything láti pè é. Mo try kí n pè lórí phone kò lọ. Mo try kí n tún bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó bí ti ẹ̀rí nǹkan o tún fẹ́ mi sórí DND. Do not disturb. Èmi ọkọ ẹ. Mi lè gbé mọ́tò ru ẹgbàá mi torí Ọlọ́run. Inú mọ́tò náà ni mo wà, ilé náà dẹ̀ ni mo ń bọ̀. O ò lè gbé bike. Yé. Kí ni yé? O ò lè gbé bike. Ṣé kò ṣe bike ló ń gbé kí n tó pàdé ẹ? I am your husband. For better, for worse. Oyinbola, ó ń bú mi gàgàrà o. Okay. Ṣé bó ṣe ń ṣe yìí gan ẹ̀rù ń bà mí? Ṣé kí n má wá ṣiṣẹ́ mọ́ ni? No. Iṣẹ́ torí iṣẹ́ kí mi wá lose ìyàwó tèmi. Ó yá má ṣiṣẹ́ mọ́.
How much is your job paying you? No, tell me. How much are they paying you? So what's the movie? You go salary and times 10. So what's the meaning of that? Are you proving point to me that you want to work? But you say it's share my foot. Me more meaning is share don't someone that did 500 hours. Eh? I married you to take care of our child and myself. Yes. Yes. What about you say buy I mean just. Okay, man, no, baby. Already. No. Come closer to me. Just let me perceive you. Mama bo se kúrò le. Sumo bi bayen. Sumo bi hug me. Hug me. Mix perfume, more perfume now. Calvin Klein. Only more fún mi. So perfume yẹn run bí tí mo mọ̀ àti tí mi ò mọ̀. Ta ló hug last? Ah! You me lo hug leni. Ta ló hug last? Yeah. Wà rí. Hey, my love. Yeah, home sweet home. Ooh, Amanda, báwo ni? Ṣé wà pa? Wo, ilẹ̀ ti ṣú lọ́nà, so mi ò lè bá yín ra nǹkan kan. Later tí má ti lọ bíṣẹ́ lọ́la, mo bá yín ra nǹkan bọ̀. Báwo ni? Kí ló ṣàbúrò ẹ̀ tó ń sùn wúru táìmì? Ebi ló ń pa wá. Ebi ń pa yín? Ìyá yín ńkọ́? Wọ́n lọ síbi iṣẹ́. Ìyá yín lọ síbi iṣẹ́? Jókòó. So ìyá yín lọ síbi iṣẹ́ ni, but ṣé oúnjẹ ti tánu létí tó tẹ́ fi wá nǹkan jẹ látàárọ̀ ni? Bẹ́ẹ̀ni. Ibi iṣẹ́ náà dẹ̀ ló lọ báyìí. Bẹ́ẹ̀ni. Ṣó dẹ̀ dá bá. Ọ̀rẹ́ mi ó kúkú dà. Ṣó mọ̀ pé wọ́n ní ṣiṣẹ́ nǹkan ló ń jàre ìṣẹ́. Ó dáa tí wọn náà mọ̀ bẹ́ẹ̀. Bọ̀ báwo wá ló ṣe fẹ́ gbé kalẹ̀ fún ọkọ ẹ báyìí? Ṣó mọ̀ pé kò fẹ́ kó ṣiṣẹ́ rárá? Irọ́ mi fẹ́ kó take ọ̀rọ̀ yẹn personal. Kò ṣe pọ́kọ́ mi ní kí n má ṣiṣẹ́ o, but kò fẹ́ anything tí n bá máa ṣe tó máa disturb àti tọ́jú àwọn ọmọ ẹni. Ṣé o dẹ̀ rí ká má parọ́? Iṣẹ́ delivery yẹn ò easy o. Bàtàrọ̀ tí mo ti lọ, mo ṣe ń bọ̀ nsìn yìí. Ó ní mo ṣe rò pé kí n wọ́ ọmọ méjì kan tó lè máa bá mi ṣe delivery ọjà mi. Torí anything tó bá máa dá lé mi rú mi ò fẹ́. Má wulẹ̀ wọ́ ọmọ kankan, èmi náà lè bẹ ṣe. Ṣé bí tiẹ̀ wá ni? Yóò lówó. Èmi ò fẹ́ rú yín mi lówó tí mo fẹ́ sọ fún yín. Ẹ bá mi wá àwọn ọmọ kékeré tó lè ṣiṣẹ́. Àwọn ọmọ tí ò ló ń bá wí tí wọ́n ní máa béèrè torí iṣẹ́ yẹn máa ń pẹ́. Ok, mi ti darúgbó ló ń fi style sọ yẹn o. Ìgbà mélòó lèèyàn fi ń darúgbó? Nǹkan ṣe ẹ́. Báwo ni wàá ṣe bá mi wá àwọn ọmọ yẹn? Kọ̀ọ̀kọ̀. Sá. O ti jẹun sin ara ẹ ti balẹ̀. Bẹ́ẹ̀ni. Ìgbà tí mo wọlé lẹ́ẹ̀kan oorun sùn, ebi ń pa ẹ́. Amanda, how are you? How was school today now? Just fine. So, any nursery rhymes or calling school any? I don't know they don't used to teach me nursery. I'm in primary 5. Adekunle o. Daddy and my love, how are you? Come Adekunle. Call it. Yes. Hope no problem. Yes. Ọ̀rọ̀ ló mú mo kó mo rò wá o. Ọdẹ tó ń tọrọ ẹ̀tù nítorí kọ́nà irú ìlera láka. Obìnrin tí ò bá lè dáṣà náírà ayé a máa pọ̀rọ̀ wọn lárúgbó tí náwó ọkọ jẹ kó mọ̀ bá wà rí bẹ́ẹ̀ ni mo ṣe túwó jọ tí mo fi ní kí mi náà máa ṣe business online kó dẹ̀ máa wó
wọ́n ti ń patronize mi déédéé tí mo dẹ̀ wọ́n pé wait time èmi náà gbọ́dọ̀ kejì gẹ́mbẹ́ fáfáni àwọn méjèèjì náà ni torí mi ìfẹ́ káyé pè mí lárugún pé wọ́n nìkan ló ń ṣe gbogbo ẹ̀. Well, lóòótọ́ ni orí sọ ọmọ ní àgbà tí ò níṣẹ́ lọ́wọ́ olóhùn bá wọn jẹ́rìí àṣà lóòótọ́ bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n ní ìyàwó ilé tí ò rí kan ṣe kan pọ̀ńtọ̀ náà máa ń perú wọn lọ́dọ̀ ọkọ. Baby, mi ò ní kó má ṣiṣẹ́ má get me wrong mi ò kàn fẹ́ iṣẹ́ tí wàá máa ṣe tó wọ́n máa pa ìtọ́jú nulẹ̀ àbí àti àwọn ọmọ lára ni. Mo kò understand. Ṣé bí torí ẹ̀ náà ni mo fi sọ yé kó o fi iṣẹ́ tíṣà tó ń ṣe sílẹ̀ pé iṣẹ́ tèmi ń ṣe ó máa tó wá jẹ náà baby iṣẹ́ tí mo ń ṣe tó wá bí torí tíyín náà mo fi ń ṣiṣẹ́ torí ta mo torí tíyín náà so mi ò fẹ́ kó o stress ara ẹ iṣẹ́ tàwọn ọmọ gan nílé ò ti tó ṣe fún ẹ. Ṣé bí online business ni kò ní ìpalára kankan tó fẹ́ pa wá ṣé àjà fílẹ̀ bẹ́ẹ̀. Baby o sure pé kò ní sí problem mi ò really go against ẹ pé kò má ṣiṣẹ́ o má ṣàṣe n tó máa panu lé mi lára àbí tó máa pa ìtọ́jú àwọn ọmọ mi lára o. Trust me. Mi ò fẹ́ o. Trust me. Kò sí problem ẹjọ ṣé yẹn wá lo to serious bẹ̀rù ojú pé. ṣé àjẹgbé bẹ́ẹ̀ fún ọ. jọ kí ló fẹ́ fowó ṣe ná. wo lẹ́yìn owó tún ni ṣá lè sùn. àṣẹ nu àṣẹ Hello tó ṣe àpà. Mo wà padà gbé kò sí ọkàn lẹ̀ máa wulẹ̀ fún mi lámbà kankan lé ní kí ló ń bọ̀ kí la rí gbọ́. Ìyẹn tí ẹ̀kọ́ mo fẹ́ sọ fún yín bó wá ní ẹ̀yin àti ìyàwó yín lọ ìyẹn gbọ́. Ìyàwó mi kẹ̀ ilé ni mo wà ọ́fíìsì ló sọ fún mi pé òun lọ. Ó dà pé ẹ̀yin àti ìyàwó yín ni mo rí nínú mọ́tò láìpẹ́ yìí. Ok ó ti yé mi ó ṣe máa rí ó ṣe gan ó ṣe no ṣe later. Oyinlọ́lá mo mọ̀ pé ẹ̀yin obìnrin máa ń challenge ọkùnrin kan mo fẹ́ rí wèrè má dẹ̀ ṣú ẹ̀ ní bàbá wèrè bóyá mi lọ kọ́ bóyá mi lọ kọ́ feminism I will prove it to you pé manism kan wà tó tún affect madness. Mo mọ̀ wọ́n fọ́ guy you're done for. Ọ̀gá yín dà! Ọ̀gá yín dà! Ẹ dúró náà! Ẹ kò lè jábọ̀ ní ọ́fíìsì báyìí náà. Ẹ dúró náà! Kí ló bọ́ sọnù lọ́wọ́ yín tẹ̀ ń wá kiri? Tí ò bá kí n ṣe pé ẹ̀jẹ̀ èèyàn tí mo mọ̀ ni, mi ò bá ti pa àwọn ọlọ́pàá fún yín. Kí lẹ̀ ń wá? See, má bínú. I'm so sorry about this. Ìyàwó mi dà. Ṣé bí yẹn lè bá ti béèrè lọ́wọ́ mi kẹ́ tó já wọlé? Má bínú sẹ́, ìyàwó mi dà! Ìyàwó mi dà! Àwọn àtọ̀gá jáde. Ọ̀gá rí wa rẹ̀. I said it. Kí ló ṣe? I knew it. Mi ò lè mú fún náà. Ọ̀gá yín àti ìyàwó mi ló jáde àbí. Kí ló dé? Ẹ má fi kọ́ mi. Lọ́rọ̀. Ikú ẹ̀wà ní pọ́ọ̀kì. Ikú odò ní pòmùwẹ̀. Ikú ọmọ ní parí kalẹ̀. Bàbá ló tó dé. Bọ́m̀bé. Ọ̀gá. Kí ló ṣẹlẹ̀? How are you? Oh, what's wrong with my baby? How are you? What's wrong with you? Ọ̀gá. Wọ́n sọ pé ó tẹ̀ díẹ̀ ni wọ́n náà sì ti ṣe ìwòsàn ráńpẹ́ fún un nítorí ẹ̀ làwọn fi wá gbé wálé pé kí àwa náà ká ṣe ìwòsàn tó bá tọ́ ká ṣe fún un. Ṣé wàá pè yẹ? Mo ti pè wọ́n ṣùgbọ́n ẹ̀rọ wọn ò lọ. Ìdí tí mo fi pè yín náà ni pé tẹ́ fi sọ pé ẹ̀ ń bọ̀ o. It's okay. D&D as usual. Do not disturb.
ṣe o lè lọ sí gate. ṣé kan ti parí ibi tó rí ni mo rò pé kan náà ti parí ibi tọ̀dọ̀ tí yín náà ni. Don't cry, you'll be fine. àṣàdí pẹ̀lẹ́ o. Okay. What's wrong with you? You're sick? NINU ORO. You'll be fine. Kọ́mi, ó dé jọ. Má fojú àparò wo lékèlékè mi. Mi ò lẹ́bọ̀ kankan lẹ́rù. Okay, there's no justification, right? Má bínú, má dáríjì mi jọ nítorí. Okay. Ti gbọ́, Oyinlọ́lá, ìwọ lánàá, ìwọ lénìí, bí ẹkún àpọ̀kọ̀ jẹ, ṣọ́ọ̀fìsì yẹn ni. Mo pè é, ó place èmi sí DND, orí DND, do not disturb, fọ́kọ́lé, for your husband. Ó dà pé do not disturb yẹn ló máa fẹ́ gbẹ̀yìn ayé ẹ̀. Kò dẹ̀ rí báyẹn o, Ọlọ́run. Báwo ló ṣe rí? Torí meetings ṣe yẹn ni ó jẹ́ kí fóònù mi wà ní silent and ó possible kó lọ ring during the time tá bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ó dẹ̀ máa affect meeting wa. Ó ní mo ṣe basic do not disturb. So emergency ta ní nísìn tó bá yẹ pé nǹkan mi ni God forbid kò ní ṣẹlẹ̀ sáṣàbí mi láyé. Kí ibo ló fẹ́ fi ṣé o fẹ́ dé ní medicine after death ló fẹ́ máa ṣe. And that aside, kí ló lọ ṣe lóòótọ́? Ọ̀rọ̀gbọ́n mi ni mọ̀. Pẹ̀lú bọ̀bọ̀ tó dàbí ẹni tó ní elephantiasis yẹn, kí ló lọ ṣe lóòótọ́? That dark demon. Wọ́n máa dá síta wọn ní dálé. Kí ló lọ ṣe lóòótọ́ pẹ̀lú ẹ̀? meeting tí mo sọ̀rọ̀ ń pa ẹ̀. Okay. Òun náà ni mo lọ ṣe lóòótọ́. Mo lọ represent brand ni mo lọ sọ̀rọ̀ on behalf of the brand. All right. Nǹkan tí mo lọ ṣe bẹ́ẹ̀ nìyẹn. So ọkọ ẹ ò ní láti mọ̀. Impromptu ni babe. Impromptu. I've told you there's only one thing I told you when we got married. Do not blindfold me. Impromptu yẹn ṣé kò expire. So láti gbà yẹn brain ni yẹn impromptu ló ṣì wà láti má sọ fún mi pé o lọ báyìí. Okay, no problem. Shabi, sorry. No problem. No problem. Go to mom. Come, my love. No mind mommy. Whenever she wants to get money from me, she will be begging me. Shabi, are you alright? Yes. I love you. Do you love me? Yes. Do you love your mommy? Yes. Yeah, hug your mommy. Hug your mommy. Mélòó ni mo bí ìwọ ọmọbìnrin máa ń ṣe ẹ̀rí ọmọbìnrin kó mi sí ṣe ẹ̀rí nǹkan ti ká lẹ́sẹ̀ ẹ̀sẹ̀ kó wá sí nígbà ọmọ yìí ti ẹ̀sùn ọmọ dáwọ̀ ẹ̀mẹ́ tí mo dẹ̀ máa ń sọ fún wọn tó táwọn ọmọ yìí tẹ́ bá ọmọ yẹn ní sọ ọmọ yẹn ti gé lẹ́sẹ̀ mélòó ni mo bí bá ọmọ ọmọ yìí ọmọbìnrin mẹ́fà ti lè kí n gẹ̀ ìwọ ọmọbìnrin. Grandma, ẹ wo ti wẹ̀ láàárọ̀ ni o jàdídé ló lòun fẹ́ lọ sí toilet mo dẹ̀ ní kó dán kí n fi ṣe nǹkan tí mo ṣe tán kí n mú lọ kí n tó mọ̀ báyọ̀ tí wọ́n sì lé lọ. kí ló dé tó tẹ̀lé ló máa fẹ́ padà lọ lẹ́lẹ́kejì. a ní kò ṣe sùúrù ọwọ́ ariwo kọ́ lélẹ́yìí ibi táwọn àyè hospital ni kì í ṣọ̀rọ̀ ariwo. nígbà tó fẹ́ padà wọnú bedroom kí ló ti wọ̀ ò tẹ̀lé débẹ̀ kó lọ mójútó ṣé mi ò ń sọ fún ẹ nígbà tí màá ti sílé má mójútó àwọn ọmọ mi fún mi kí ni ṣé ní nǹkan tí mo fi jẹ́ kó iṣẹ́ nìyẹn. ọmọ mi fẹ́ẹ́ fọ́n sí abẹ́lẹ́ fún mi máa fẹ́ lọ́wọ́ akutide ní àti hospital náà ẹ bá wọn lára ọmọ mi sí. àwọn dókítà ń tọ́jú ẹ̀ lọ́wọ́ wọn ní tọ́ba ṣe tán ìpamọ́ wa pè wá ṣùgbọ́n yìí nǹkan kan gbọ́dọ̀ sọ tí nǹkan bá ṣe mọ́ òun lọ lé yín ni. kò sí nǹkan kan tó máa ṣe ọlọ́run ti fi pa wá lẹ́kún a ò lè rí ìnáwó òdì lórí ẹ̀ wọ́n fanu gbọ́dọ̀ fara balẹ̀. ok. wọ́n jẹ́ kí yọjú sí ẹgbẹ́ mi lọ́wọ́ mọ́ mi. kálẹ́sẹ̀ sì máa ń pariwo all the time ni. ó ti tó dáàmì ẹ bá mi lọ́wọ́. ọkọ mi wọ́n náà ṣe sùúrù kò sí nǹkan kan tó máa ṣe. dókítà báwo wà lára ọmọ yẹn báyìí. ẹ jẹ́ ká máa dúpẹ́ fọlọ́run. Ọlọ́run ṣe o. Ọlọ́run ṣe. mo gbé gbàtẹ́kọ̀ gbé wá yẹn condition wá critical. bẹ́ẹ̀ni. ọ̀ jẹ́ ká máa dúpẹ́ fọlọ́run. bọ̀ nísìnyí báyìí sẹ́yìn a máa ní ìdẹ̀jẹ̀ gan ní kíákíá.
ẹ̀jẹ̀. farabalẹ̀ jàre farabalẹ̀ kìdí wo ni. ẹ wá gbà lára mi èmi mo bí nǹkan fẹ́ kí wọ́n gbé gẹ́gẹ́ ọmọ mi níbi ẹ̀jẹ̀. farabalẹ̀ jàre. dókítà ẹ jọ̀ọ́ ṣé bẹ́ẹ̀ ní ara ẹ ti balẹ̀ ni kí la tún ní ìdẹ̀jẹ̀ fún. ọ̀ ẹ mọ̀ pé bí tó ti ṣiṣẹ́ lẹ́sẹ̀ yẹn ó ti lose ẹ̀jẹ̀ gan-an so máa ní ìdẹ̀jẹ̀ gan ní kíákíá very fast ní ìdẹ̀jẹ̀ very fast. dókítà ẹ̀jẹ̀ tẹ́ ẹ̀ sọ yìí ẹni kíákíá ni kò sí nǹkan tá a tún ṣe tí ẹ̀jẹ̀ tí wọn ò bá bà mú tèmi á bà mú wọ́n lọ fa ẹ̀jẹ̀ tèmi. ẹ jẹ́ ká báwo ló fẹ́ jẹ tó wáyé pé jẹ náà ni àgbà lára tèmi. kí náà ṣe fẹ́ mọ̀ test náà jẹ̀mí ọmọ mi ni ṣe second born ọmọ mi ni. kò ṣe tó bá ti gbẹ̀jẹ̀ tó máa wà òkè. kó wà òkè ni o kó wà òkè ni kó wà òkè ni èso kó wà òkè ni. ẹ lọ ṣe test. ok sir. so ìgbà wo ló dì báyìí o. very soon I'm on my ear. ọ̀rọ̀ ẹ̀ ò yé mi o. kí ni. mo ṣì wà confused kí ló tó jẹ́ kí n gbé ẹ délé. kí ló dé kí ló lé bẹ́ẹ̀ my house is just a stone throw kò jìnnà rárá mọ́ mi ní pẹ́ débẹ̀ mi kò fẹ́ stress ẹ ni. má wọ̀ ọ́rí mo kò tó ṣe very soon o máa mọ lé mi tí máa dáná fún ẹ tó. àǹtí oyin. bó o ní. ẹ máa kú gba ẹ rà sá. bó ló dà. a kàn ń lọ ní ẹ̀gbọ́n kọ́. ó wà ó dẹ̀ máa lọ tiẹ̀. no èmi àti wọn jọ sọ̀rọ̀ kan tẹ́lẹ̀ ní so. o. tẹ́ bá délé kẹ́ bá mi kí wọn. a gbọ́. ọ̀gá. wo jẹ́ kí mi náà tètè sáré máa lọ ilé kí wọ́n náà lè tètè máa lọ kí traffic máa lọ mú ẹ o. kò sí wàhálà bọ́ mo fẹ́ mọlé ẹ very soon. very soon. ó yá pàdé mi ọmọ tó tán ojú ẹ̀ mo ló ń fàdé ó tiẹ̀ tí change wà táwọn ọ̀rẹ́ ẹnu ẹ̀ tó máa ń sọ ẹ̀ jọ ń torí ọlọ́run bó ló wá gbé lọ o bó ló ti rán ọmọ lọ́mọ. inú mọ́tò ẹ̀ ìwọ married man ṣàlàyé experience ẹ fún mi. Oyinlọlá. Baby. Don't baby me ṣé mo fẹ́ pa ẹ́ ni. Hold on. What conversation are you having? Báwo ló ṣe kó lẹ́gbẹ̀ẹ́ mi? Ìwọ náà wò lé ayé. See what you're doing. At this time, you are having a conversation with a married man. You are a married woman. Irú òun àti ìyàwó ẹ̀ náà ni mò ń bá sọ̀rọ̀. Ó ti yé mi náà because ìyàwó ẹ̀ useless. Ẹgbẹ́ ìyàwó ẹ̀ ló ń wà tó ti ń rún ọmọ bẹ́bí kan tí wọ́n sọ ayọ̀ ẹ̀ máa ń sọ. Sórí òun àti ìyàwó ẹ̀. No. Ṣé mo nà ẹ rí ni? Ṣé mo mú ẹ báyìí mo gbẹ́ ẹ rí? Kò máa gbọ́ nísìnyí. Ìyá ẹ̀ ò fẹ́ olórí ẹ̀. O ò ní kọ́tì. O ò ní nǹkan kan, o ò lẹ́kọ̀ọ́, o ò ní nǹkan kan, o ò lọ́pọlọ tó fi gbẹ̀lẹ̀ ọkọ. You are such a useless wife. All you know about is yourself. You are selfish. And any woman that is so selfish to be feminism and everything, you end up living and marrying yourself. Ìwọ ló máa gbé rẹ lọ sí court, o máa marry ara ẹ, Wale mi Oyinlọlá, mo marry ara mi. You don't need me. No máa worry mọ́mọ́. Wọ́n ti sọ pé bá ní BP ní family wa. Ọmọ ayẹ kò rise. Ìyá ẹ bàbá àwọn kí ló pé onífádé àbí kí ló pé idiot òun ní BP máa pa. Ọ̀rọ̀ ni mo ní, ọ̀rọ̀ ní pa ni. Ọ̀rọ̀ ni mo ní, ọ̀rọ̀ ní pa ni. But doctor, I can hardly understand your point here, sir. Ẹ̀yin lè ní ọmọ ní ìdẹ̀jẹ̀. Ẹ dẹ̀ gba ẹ̀jẹ̀ tèmi. Then kí ló tún delay, doctor? Kí ló ṣẹlẹ̀? The result is out. Okay. Nǹkan kọ́kọ́ ru wa lójú díẹ̀ ṣá kan ní. Bàtà check ẹ̀jẹ̀ yẹn. Okay. Ẹ̀jẹ̀ yẹn àti ọmọ yín kò match papọ̀. So I don't really understand. No. Kí lẹ̀ ń try láti point out, sir? Ẹ ń sọ pé ẹ̀jẹ̀ mi àti ọmọ mi kò match papọ̀. Yes, kò match. Sir, he is my second born. Ọmọ mi ni. Ẹ̀rí pọ́ ọmọ yẹn jọ mi ni. Ṣé ẹ̀ ń sọ pé kì í ṣọmọ mi àbí mi kọ́ ni bàbá ẹ̀? No, mi ò sọ bẹ́ẹ̀. Ẹ̀rẹ́ kí lẹ̀ ń try láti point out, sir? No, nǹkan tí mò ń try láti point out ni pé ẹ̀jẹ̀ yín méjèèjì kò tally, kò match rárá. But tẹ́ bá wá believe wa ẹ lè lọ sí ibòmíì kẹ́ lọ ṣe run test o. Ẹ̀jẹ̀ mi àtọwọ́ mi ò tally. Yes. Ẹ̀jẹ̀ wa ò tally. Mi ò sọ bẹ́ẹ̀ o, mi ò sọ pé nǹkan lẹ lọ́mọ, mi ò sọ anything. Ẹ̀jẹ̀ mi àtọmọ mi ò tally. Nǹkan tá a kọ rí nìyẹn. No problem, sir. I know what to do. I know what to do. Ọkọ̀ papọ̀ ni, that's what I'm saying.
ẹ take it easy. Ẹ take it easy. Ẹ̀jẹ̀ mi àtọ́ mi ò máa jẹ. Kò mí ni ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ẹ take it easy. Okay, thank you. Ọ̀rọ̀ ni mo ní, ọ̀rọ̀ ní ṣe. Gbogbo pátá ni mo ti ṣe àkọsílẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Oh, good. Ẹ pín o. Gbogbo ìpátá ló ti ṣe gbé ẹ kó ṣiṣẹ́ àbí. Bẹ́ẹ̀ni sà. Láàrin ìmọ̀ àti ẹ̀sìn proposal ló prepare yà rẹ̀. Ẹ dá mi lóhùn. Kí ló ń fọpọlọ ẹ̀rù náà? O prepare common proposal, o dey prepare ti. Kí ló ń ṣe é nú? Ṣé proposal ilé báyìí? Ṣé ok láàrin ìmọ̀ àti ẹ̀sìn ṣé ó normal kí n tún pe ọmọ ọlọ́mọ tó wà lẹ́yìn kó tún wá máa prepare proposal ọ́fíìsì ìyẹn Oyinlọ́lá? Rárá sà, ẹ má ránṣẹ́ pé ẹnì kankan. Will you keep quiet? Ǹjẹ́ lọ ṣàtúnṣe? Better be careful. Kó lọ ṣàtúnṣe. Ọpọlọ wà lórí ètò fẹ́ fi ṣàtúnṣe. Kì í ṣe kan tó ṣe inú ló máa padà túnṣe ni. My friend, get out of my office. Mo ní kó kúrò lọ́fíìsì mi. Kí la máa ṣe báyìí? Ṣé kì í ṣe ọmọ yẹn náà máa padà pé báyìí? Ọmọ ọlọ́mọ tó enjoy lífẹ̀ lọ́wọ́. Tí n bá padà pé Oyinlọ́lá, àìfàìmọ̀ ká má padà ní crisis. Ó bẹ́tà kí n pé o. Ìyàwó mi. Ó ṣàrí pé mo ti wà ní báyìí. No, ó ṣe lè. I enjoy live. This is what we call family. This is what I want. Baby, are you okay? Yeah, Are you enjoying it? Is it sweet? Say thank you, mommy. Thank you, mommy. You're welcome. That's my baby. Oh, they say that out. Hello, sir. Báwo ni Oyinlọ́lá? I'm fine, sir. Very well, sir. Yeah, real quick. Oyinlọ́lá. Má má bínú sí wa lọ́fíìsì. A máa ní ìdẹ́lé ni o. Proposal tí ilé tó pẹ̀rẹ̀ ní Yetunde prepare ni. Wrong proposal ló prepare. Kò make sense at all. Mo dẹ̀ mọ̀ pé wo nìkan ló lè ṣe kó make sense. Àkókò lẹ́nu mi. Mi wà tó ayé pé o sì ní leave ni ìwọ náà ló máa prepare. But torí pò sí ara la ṣe gbé fún kó prepare tó dẹ̀ mess it up. So ṣé o lè wá office within the next 45 minutes? Okay, sir. Kò sí problem. Màá sáré báyìí sí, sir. Jọ tètè wá ó jọ. Ká má fi iná sórí ìlẹ̀sùn ó ti yẹ. Jọ please. You need to come on time. Ṣé mo jẹ́rìí ẹ̀? Yeah. Wàbá ni kò yé mi náà. You on leave. So kí n bọ̀ náà ní kí ni yẹn? Mommy, where are you going? I'm not going anywhere. I'm here. Okay? I'm here. Ọ̀gá mi ló ní pé kí n sáré yọjú sọ́fíìsì. So o ní láti sọ o fẹ́ lọ bọ̀. Má sáré lọ. Never! So wá okay, sha? Don't want leave. Did you hear your mom? Do you want your mommy to go? Oya tell mommy that mommy don't go anywhere. Oya say it. Don't go anywhere. That's I'm my not baby. leaving you, my love. Eat your food. Oya Joe. You better call him back and tell him that you are with your family. Your leave. Thank you, Mom. Calm down. Eat your food. Okay, jẹ́ ká ṣe báyìí. Eat your food. Ṣé kò sí? Ìyàwó mi, there is a problem. Àwọn mi kì í fi máìkì yín kì í fi kọrin lálẹ́ ìsà. Kí o ro ọ̀rọ̀ ìdàdà ṣá? Mi ò lè lówó lọ́wọ́ kẹ́bí mi máa rọ̀ pa. Life is about risk. Tá bá sọ pé kò ní work tó bá lọ work nǹkan. And what if it doesn't work? And what if it works? Adájú ti kú. Ẹ lè gbé ọ̀pẹ sórí sàárè wọn. Àti wá pé bẹ́ẹ̀ ni ẹ lè kọ́kọ́ ìgbà lónìí tó bá lọ bẹ́ẹ̀ bá. Ọmọ sẹ́yìn. Lọ́jọ́ mọ̀ ètò pupa lójú olùsọ.
Ibi tẹ̀tí sásá fẹ́ jẹ́. My husband. Bàbá tiẹ̀ ṣì rí bí 10-12 million péré. 10-12 million. Gbẹ̀ngàn lásìrẹ́ǹtì 12 million. Gbẹ̀ngàn lásìrẹ́ǹtì. My baby. Ẹ jọ̀ọ́ fún baby mi ńkọ́. You know it's parcel. Sure. It's my baby. Ẹ̀yin nìkan lẹ́tọ́ padà wá ní. Ìbẹ́ náà lọ gbọ́gà lẹ́sàn. Bọ́ ṣé wọ́n pé second chance torí gbà yìí. I know. So o need láti lò carefully. I'm so disappointed. But it's already a lot. Bí àwọn ọmọ ìmàrí dáàdi wọn ní condition yẹn. What happened to your leg? Matthew. Yes, sir. Ọkọ mọ́ṣúárì. My life has been a mess. Ṣé ló ń ṣe mí bí kí n para mi? Kàkà kí kò má jẹ sèse, a máa fi ṣàwádà nù. Kí lẹ fẹ́ gan-an látọwọ́ mi? You are my life. You are my everything. Wọ́n lẹ̀ mí tí mo fi ń mi. Without you, I am nothing. Please. What does it want from me? She didn't call as a wife. Ẹ má gba Sátánì láyè sínú ayé yín, Olúwa wà. Eégún lẹ̀sìn àbáláyé rẹ̀. Ẹ̀yin lẹni jó. Ẹ̀yin lẹ́nu. Ẹ̀yin lẹ lórí. Àtẹni tó ta ẹ̀kú, àtẹni tó fẹ́ ra ẹ̀kú, ó kéré láti máa dùn àmúra. Ó sábìkì tí ó pamọ́, ọ̀wọ́rọ̀ ọmọjọ́ tí ń jẹ̀ fún ara wọn, ọ̀yẹ̀là. Wọ́n ní bọ́mọdé bá kọyán alẹ́, àwọn àgbà fi ìtàn balẹ̀. Kòkòrò òjì agbádùn obì tó gbòò, àwo òkè ń kú, àwo mọ̀ ń sùn ni. Bàbá mi ti rẹ̀wẹ̀lẹ̀ àṣà. Obìnrin ò lẹ́sìn. Ṣùgbọ́n atoni mi. Àjẹ́ tó gbó hẹ́hún ni. Àṣebójú àjẹsí máa ń rí rẹ̀. Ṣé pé kàwé kan àbí méjì ẹ ti gbàgbé ilé ẹni tó sì gbàgbé ilé nì ọ ṣàpò ìyàkọ́rùn ni. Bẹ́ẹ̀ náà pọ̀ mọ́ mi lánàá, mo jágbe mọ́ wèrè. Wọ́n pè lóbo jáwúra. Sọ́gbọ́n tó wí, àmọ́ kó tó di pé yóò bá gbẹ̀mí rè mí ní kọ̀kọ́ fọwọ́ mi pa ọ́. àìmọye èèyàn ló sọ ẹ̀mí wọn nù ṣèrántí dáadáa ni wọ́n mọ̀ ní nípa ọdún ṣíṣe. Táìmù wo gangan ni àsìkò ẹ̀san? Ẹ̀san. Ṣé kò yẹ kí bí ti dèwò fún ẹni ẹni tó nílé tó lọ́mọ wọ́n dà wọn ò fẹ́ rí ẹ ń bímọ. Ìfẹ́ táyọ̀ ọmọ aráyé máa fàdíyẹ ò máa dé nù kó máa jú kápá jẹ lọ. Tó ọmọ ọmọ ni. Ọmọ wa ni. Torí wọ tó àbá sí lẹ́yìn ọmọ mi díẹ̀ nítorí tó sí ọ yìí. Mẹjọ tí n bá tó kófìrí ẹ pẹ̀lú ẹ̀ ẹ̀ ní wọn pa ọ̀kan tó wá pa wèrè tó jẹ́ bàbá rẹ̀. ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ń ṣe àríkọ́gbọ́n. ọ̀rọ̀ kan nílé kan balẹ̀ yóò padà kan mo jókòó mi. Ṣọwálùsà Ṣọwálùsà ìwọ Àbíkẹ́ sórí tó bá fẹ́ kí òkú méjì kó bọ́lọ̀ lélẹ̀ ni ó máa ṣàlàyé details to details bó o ṣe manage láti smuggle ọmọ àlè wá sínú ilé fún mi. dídé sókè fún mi. Kí ló dé? Báwo ló ṣe ṣe? Kí ló sọ fún mi jọ báwo ló ṣe ṣe? Kò yé mi. Kò yẹ kí ni? Kí ló ṣe? Súnmọ́ bí o ti gbọ́ o ti mọ̀. Mi ò mọ kankan kí ló ṣẹlẹ̀. Báwo ló ṣe ṣe tó fi gbọ́ ọmọ àlè wá fún mi? Níbo ló ti rí Collins? Ọmọ àlè bí báwo? Níbo ló ti rí Collins? Ọmọ ẹni Collins náà. Ọmọ mi ni Collins. Nǹkan tó ń sọ yẹ mi ò dẹ̀ má ṣe mí léṣe kí ló ṣẹlẹ̀. Bí a ṣe léṣe kéré kan mo fẹ́ pa ẹ ni. Pa mí bí báwo kí ni mo ṣe fún ẹ? Má worry. Kílè. Sorry. Ó lè jẹ́ mix up lọ́sibítù. Kò lè dá fún mix up. Má jẹ́ kéṣù lu ẹ. Má jẹ́ kéṣù lu ẹ. Àṣàánú mi. Ìwọ ló fi kọ́ fáwọlẹ̀. Sórí tó bá fẹ́ kéṣù lù mí.
tó bá kẹ́kọ̀ọ́ méjì bọ́ lọ́hún lé èmi ò tiẹ̀ lé lọ́nsìn ìwọ ló lọ ìwọ ló lọ tó o bá fẹ́ wọ́n details to details bóyá ìṣẹ̀lẹ̀ tó fi lè manage láti smuggle ọmọ àlè wọlé lé fún mi àbí àjẹbẹ́ wàá kúlẹ̀. ọ̀sẹ̀ pàdé ọlọ́mọ ni ọlọ́mọ jẹ́ kó ló pè yàn lọ́rùn Àbíkẹ́. ẹbí kò ní tọ́mọ àlè wá fún mi kọ́ni ìṣòṣọ́ ọmọ mi mo gbé kọ́ni ìṣòṣọ́ ọmọ mi. Richard o ti kọ́ bá mi ọmọlọ́mọ mi mọ̀ ọmọlọ́mọ mi mọ̀ Àbíkẹ́ mo gbé Richard o ti pọ̀ ọmọlọ́mọ hospital ó yá Richard bá mi gbé Àbíkẹ́ wò ó fún mi Àbíkẹ́ ọmọ bá mi gbé kò sí ìyàtọ̀ ṣe ń kíbọ̀ ni. Àbíkẹ́ wọ́n dùn mí torí Ọlọ́run. Bọ́m̀bé so ìgbà wo ni ìyàwó mi wọlé lánàá má fọwọ́ yún etí ìgbà wo ni ìyàwó mi dé láti fi ṣe lánàá. mọ̀ pé mi ò fi bẹ́ẹ̀ máa go. Bọ́m̀bé Karachi Bọ́m̀bé o fi bẹ́ẹ̀ máa go o máa go má wọrí àjọ máa close lẹ́nìí ni má wọrí kóòrùn yẹn kó mú ju òòrùn lọ máa wà mí báyìí ojú mi báyìí ló ṣe máa délé ni. ṣé ẹ tún wá mọ nǹkan kan ni ṣé ẹ mọ̀ pé ojú ọjọ́ ní máa ń ṣẹ́ǹjì ìmọ̀ yọ tọ́ pupa. ẹ báwo ni yẹn ṣe ti correlation yẹn pẹ̀lú ìyàwó mi. kèjé kéèyàn mọ aago tá aago bá sọ́gbà mí ni. má wọrí tí n bá ti sáàkì ẹ lórí 2000 yẹn wà á mọ iye tá aago wà á máa fún mi ní details. adébí wa bá mi kò sí kí n máa wọlé lọ are you mad are you crazy ṣé o rò pé mo bẹ ṣeré do I look like Sanyeri to you so are you alright. Thank you, sir. Thank you so much, sir. Jọ ẹni ìjọ ìyàwó ṣé ìyàwó mi ni. Thank you so much, sir. You're welcome. Oyin, o ní láti máa dúpẹ́ lọ́wọ́ mi. Èmi gan ló kí n máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Kí ṣe kan kéré ló ń ṣe nílé iṣẹ́ wa. Gbígbà tó lọ́n kọ́ mọ́ mú ẹ̀sọ́ ẹ̀ kalẹ̀ sọ́fíìsì yẹn ni. If not because of you, ṣé mi pa máa lose contract yẹn. Mo mọ̀ lóore o. You are such a wonderful staff. Thank you, sir. Wo mi kò fẹ́ ṣàsọdùn ni. Ó yẹ kí n sọ pé ìwọ gangan ni backbone company wa. Thanks for the compliment. Yeah. Màá dẹ̀ ṣe nǹkan kékeré kan sí account ẹ̀. Just to encourage you. Thank you so much, sir. I really appreciate it, sir. You're welcome. Ọ̀gá, you're not concerned about any ọ̀gá gidi ni. Yes, ọ̀gá dáadáa ni. You can say that again. Àti pé àwọn ìwúrí tẹ́ ń ṣe fún wa, òun náà ló jẹ́ káwa náà ká máa fara ṣiṣẹ́, òun ló jẹ́ ká máa ṣiṣẹ́ wa dáadáa. Ọlọ́run á dẹ̀ máa gbà fún wa. Àmín. Ṣé kò fẹ́ wọlé nìyẹn? Yes, sir. O tí fún mi ní friendly hug. Okay, sir. Ṣé gan. God bless you. Yes, sir. All right, sir. Hold up, sir. Okay. Yes, sir. Yeah. Ọmọ dáadáa. And who is that? Who is that? Kí ni mo rí tó ṣe nísìnyẹn? Ọ̀gá mi. Kí ni yẹn? Kí ni mo rí yẹn náà jọjọ explain to me. Harmless hug? Did you call that harmless hug? And you were smiling back at him. Harmless. Didn't he feel it? He felt it. You know I'm not a woman, Peter. Listen to me. Listen. He felt it, right? Everything. Harmless hug, my foot. Ṣé ìwọ náà rí mi níta? Ẹ wo ojú kan mo rí ẹ mọ̀ ojú kan ojú kejì ló ń ṣe balibala. Èmi ṣe báyìí. Babe, my husband. Àbíkẹ́ tí mo dẹ̀ máa ń pè ẹ́ tí máa ń bá ẹ sọ̀rọ̀ tí máa ń fi ilé ayé hàn ẹ́ látijọ́ tó o ti fẹ́ ọmọ mi ò mú ẹ gẹ́gẹ́ bí ìyàwó mo mú ẹ gẹ́gẹ́ bí ọmọ tí mo bínú mi ni mi ò dẹ̀ rírìn òṣì lẹ́sẹ̀ rí ìgbà wo ló wá bẹ̀rẹ̀ rìn kúrin. ọdẹ lóhùn kò ṣe mí náà ètò ìdẹ́nu ní ká wá rò ó kò mú mi bẹ́ẹ̀.
Baby. Èwo ló ṣe? My love, how are you? Báwo ni? Ṣàlàáfíà ni. Amanda ń sùn, mo ṣe pẹ́ tẹ́ ń sìn. So, èmi fẹ́ sáré jáde lọ. Tí má ti ń padà mọ́ àyà sí mo ti fẹ́ wo bọ́ọ̀lù. I will spend like 4 to 10 minutes there. So, mo máa bọ̀ nílé padà. Èmi mọ̀ pé bọ́ọ̀ yẹn náà ni. O ò lè skip bọ́ọ̀ yẹn fọ́jọ́ kan ṣá. Baby, ṣé everyday ni mo lọ wo bọ́ọ̀lù? Ṣé mi ìpè ní jẹ́ weekend náà ni? Mo rẹ̀ ní pẹ́. Ohun tá bá ti tẹ ẹ sport abẹ́ lọ fojú wa wò náà. Ẹ ṣe àmàgbàbọ̀ mélòó. Ẹ má gbàbọ̀ mélòó. Ó bẹ̀rẹ̀ ṣáàrí gbé mo ti lọ tí mo lọ bò tí mo gbàgbọ́ mí lọ rí ni. Kí ló ṣọ̀bẹ̀ ìdórí báyìí láti àbí? Ṣọ́ọ̀bẹ̀ ṣebí last week tí mò ń dáná bí tí mo ti ń rush bó ṣe jábọ́ nìyẹn ló bá dẹ̀ tún ká. Bí mi ṣe ń lò láti gbà yẹn nìyẹn. Baby, láti last week lọ́bẹ̀ ti rí báyìí. Lóòdẹ ló sọ fún mi kí n ti ra mí wálé. So ó dìgbà tí ó bá wá wúndẹ àbí tó bá wúndà àwọn ọmọ kò tó ṣe wà lè sọ fún mi. Ẹ má bínú, ó escape mind mi. Láti ẹ má lu ọbẹ̀ má for now. Tí n bá ti lọ bí iṣẹ́ lọ́la tí mò ń padà bọ̀, mo máa rọ̀bẹ̀ mi wálé. Jù báyẹn lọ. ìta fún ẹ. iye ẹrù bóyá mèrè sára ọlọ́mà pàtí jẹ́ abẹ́ orí yẹn dànù sí. olórí burúkú ẹ ló ń gbé wa sáré ó mọ̀ kí yá sálágùn màálù tí fàdí ló jẹ́ bẹ́ẹ̀ jù. àbí kí n yọjú ọ̀tún ẹ̀. ara yẹ ká jẹ́ orí yẹn dànù dáre. ẹ ló ṣe wà ń bẹ̀. ìròyìn kan kàn mí lára ń sìn pé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yẹn wọ́n tún ti bẹ̀rẹ̀ wàhálà wọn ti bẹ̀rẹ̀ pálapàla wọn. now màá wá fẹ́ kí wà tí àwọn tíìmù ẹ̀ gbogbo yín pátá with fully armed ẹ̀mí ṣọ̀pẹ́ kó gbogbo wọn débi ẹ kó wọn bá mi bì ètò bá lòun ní gbọ́nù àwa náà sọ fún wọn pa nígbà ṣó ti yé yín sọ́lá àwọn fẹ́ máa dà lúrú ni àwa náà ṣetán láti sọ wọ́n di nǹkan mi ó yá náà ẹ máa kó wọn bọ̀ ń sìn. Gentility without ability is a master of stupidity. Gentility tí o bá ní ability, bàbá la stupidity ni o. Ṣé ẹni bẹ́ẹ̀ mi yé ṣe wá? Ẹ tọ́yọ̀ kan. Lónìí èmi á kọjá bẹ́ẹ̀ kò dé sí ìkẹtẹ́ máa ṣe. Dákẹ́jẹ́ ṣé wọ́n ẹ̀ tí yẹ bá kọjá bíbá yìí wàá jẹlẹ̀ ṣé alábẹ́tẹ̀ ta ni. Bọ́bọ́ ìgbà tẹ́mi ò rẹ́ni bá jà mọ́, èmi tún fò gírí mọ́ra ni wọ́n kò bí ayé dàbí. àfojúrí mọ́ra igi la wó pa. igi ló máa wó pa yàrá yẹn lé. wà ọlọ́run gbóná sẹ́ẹ̀sì. èmi ò mọ. kéde aláriwo ló ti wá. èmi ò mọ ọbẹ̀ lọ́wọ́ yàrá yẹn. wá èmi ò jì máa bá ti jẹ́. ọlọ́run fúráì. tẹ̀bẹ́ gbìyànjú àti sáré màá fi bọ́n fọ́ orí yín dànù. now stand up. stand up. gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni tó mọ̀ ọ́ gbọ́. ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ń ṣe àríkọ́gbọ́n. ọ̀rọ̀ kan nílé kan balẹ̀ yóò padà kan mojókòó mi. kò sí bí ọ̀rọ̀ ṣe lè tó ẹnu la fi sọ ìdí la fi jókòó. ẹjọ́ ẹlẹ́jọ́ làwọn ọ̀dà kò sí bí ènìyàn ṣe fẹ́ sọ ọ̀rọ̀ ni mo ní. Hello, Mr. Man. Kí ló ṣẹlẹ̀? Wait. Kí ló dé? Wait. Kí ló ṣẹlẹ̀? Calm down. What is your name? Bodo Timbo Bodo. Okay, my name is Richard, and I'm coming from my workplace. I'm going to my place, my house. About Mushiri. Mobile worker ni me, so what do you expect? Calm down. Okay. Shall we bag it? Why not? You can read it. Open it. Ọbẹ̀ kọ́ lélẹ̀. Ọbẹ̀ ni no, let me explain. No, I need. No, let me explain now. Explain what? Let me explain now. Let me explain now. No, let me explain. Okay. So ẹ̀rọ bẹ̀rẹ̀ ọ̀mí mo lọ ọbẹ̀ mo mọ̀ bẹ̀rẹ̀ ọ̀dẹ̀ àṣẹ. I just bought it now. Ẹ wo mi mo ṣara wọn náà kí ló ṣẹlẹ̀. O ní kankan láti sọ. Wọ́n ọbẹ̀. Má sọ anything bẹ́ẹ̀ yẹn. mo kó mo rò wá o. gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni tó mọ̀ ọ́ gbọ́. ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ṣe àríkọ́gbọ́n. ẹ pẹ̀lẹ́ ma. ọ̀rọ̀
èyí ni mo wá bá. Ẹgbẹ́ òun ni ẹgbẹ́ òkùnkùn. Ọmọ mi ò kì í ṣe ẹgbẹ́ òkùnkùn. Ẹgbẹ́ òkùnkùn tí ò ṣe látìgbà tó ti wà ní iléèwé. Ṣé nígbà tó wá dàgbà tó fẹ́ yàwó tó ti bímọ? Òun ló wá ní ẹgbẹ́ òkùnkùn wọn òun. Irọ́ tó jìnnà sóòótọ́ ni. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi, ọmọ mi ò mọ kankan pa ẹ. Màmá. Mo ń dáyé lóòsàn. Wọ́n ṣe mọ̀ wípé ibi tí wọ́n ti ń da omi àlàáfíà aráàlú láàmú ibẹ̀ náà ti bá. Pẹ̀lú ọ̀bẹ tí wọ́n ká mọ́ lọ́wọ́, ìyẹn gangan ti jẹ́ ká mọ̀ pé ọ̀daràn ni. DPO, ẹ wo ṣe rọ́bẹ̀ tán ká mọ́ lọ́wọ́ yẹn, ebi ló lọ bára. Ọkọ mi ò ṣe ọ̀daràn, ọ̀bẹ tán ló lé ló kọ́ tó fi lóògùn má bá mi rà mí. Ìjọ ẹ ṣàánú mi. Iṣẹ́ ló ti ń bọ̀. Jẹ́ kókó mi ṣe o. Ẹ ṣàánú mi. Màámi, inú mi dùn pé ẹ̀yin fúnra yín mọ̀ wípé àwa ọlọ́pàá ọ̀rẹ́ aráàlú la jẹ́. Ṣẹ̀dẹ̀ rí àwọn adájọ́ tẹ̀ ń wò yẹn, àwọn náà kì í gbẹ̀bí fáláre, wọn dẹ̀ kì í gbàre fún ẹlẹ́bi. Bẹ́jọ́ bá ṣe lọ, wọ́n ṣe máa ń ṣèdájọ́ ẹ̀. Ṣẹ̀dẹ̀ ráwọn ọlọ́pàá táwa bá ti ṣèwádìí lẹ́nu ẹ̀ tárí pé kò mọ nǹkan kan nípa gbogbo tó ṣẹlẹ̀ yìí á dá sílẹ̀ kó máa lọ sílé. Àmọ́ o tí ó bá mọ̀ nípa ẹ̀ àfojúbalẹ̀ ẹjọ́. Ẹjọ́ má jẹ́ kọ́kọ́ mi lọ sílé ẹjọ́. Ẹ jẹ́ ká parí ẹ̀ bí má mi ẹbí ọwọ́. Ọ̀gá ọlọ́pàá ẹ ní ṣòwò àṣedànù. Àmì àtẹ̀yìn náà mà. Nǹkan kò ní ṣọmọ fún yín. Àmì àtẹ̀yìn náà mà. Ṣé rí Richard yìí kò ní níwájú kò ní lẹ́yìn, òun nìkan ṣe náà ni. Tẹ bá wojú ẹ̀ dáadáa rí pé ọmọ jẹ́jẹ́ ni, kò ń jà, kò ń báyọ̀ bínú, kò ń fọ́ wàhálà. Sábàbí ọlọ́mọdé àṣẹ sábàbí aburú. Jọ̀ọ́ ẹ ṣàánú mi. Ṣàánú wa. Ma ṣe rí madam àgbàlagbà ni màmá, ẹ má jẹ́ kó máa dààmú wá sí ọ̀dọ̀ wa ń bí wọn. Èyí lè máa wá nígbà tó gbà lórúkọ. Ó ṣe rí mọ́mí ẹ̀jẹ̀ wọn jókòó sílé. Mo ti ṣàlàyé fún yín pé tí ò bá ti mọ ọwọ́ tí ò mẹsẹ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ ó di dandan. Kò tiẹ̀ ní fojú balẹ̀ ẹjọ́ rárá. Àmọ́ tó bá mọ̀ nípa kò mọ̀ fojú balẹ̀ ẹjọ́. Ẹ jẹ́ ká fi ogun lẹ̀. Ẹ̀yin ní kẹ́ ràn mí lọ́wọ́. A máa ṣèwádìí tiwa. Ó ṣe yẹ ká ṣe àti bó ṣe yẹ kó lọ. A ṣèwádìí wa. Àbíkẹ́. Àbíkẹ́. Ẹ máa lọ ẹ̀dẹ̀ máa. Ṣé kò tí ní ṣáàdì fojú mi rí? Ọ̀rọ̀ kan nílé ọbalẹ̀ yóò padà kan mojókòó. Kò sí bí ọ̀rọ̀ ṣe lè tó ẹnu láfi sọ ìdí láfi jókòó. Má bá ẹ sọ̀rọ̀ létà ṣùgbọ́n yà létà. Ẹjọ́ ẹlẹ́jọ́ làmọ̀ dá, kò sí bí ènìyàn ṣe fẹ́ sọ tara. Mo gbọ́ yín. Yes sir, mo wá síbí báyìí lánàá. Àwọn ọlọ́pàá yẹn wọ́n jẹ́ kí n wọlé sọ́dọ̀ yín. Tí ó bá ṣe pé mo rí yín sìn gan, wọ́n á tún sọ pé ẹ̀ sí errand. Èmi nìyàwó Richard. Ọkọ ẹ lọ dáràn yẹn? Rárá o, ọkọ mi kọ́ lọ dáràn. Òun lẹ́lẹ́ rí ọ̀bẹ nínú báàgì tí mo lé mi ló bá rà. Tẹ́ fi ní kí grandma máa lọ. Òun náà ló pààyàn. Ọkọ mi ò pààyàn, ẹjọ́ ẹ ṣàánú mi. Ẹ̀yin ní rógun àkóbá torí Ọlọ́run, ọkọ mi ò pààyàn. Mi tí mọ nǹkan tá a fẹ́ ṣe sírú àwọn ọ̀rọ̀ báyìí. Ẹ dìde lè má sọ mí lẹ́nu táwọn èèyàn bá wọlé ńkọ́. Ẹ wo ẹ jókòó báyìí. Ẹ jókòó. Jẹ́ kí n dúró báyìí sí. No, ẹ ṣe bí mo ní kẹ́ jókòó. Ẹ jókòó. Yes sir. Kí ló dé ara òun sáfara náà? Ẹ jókòó dáadáa. Ẹ jókòó síbí dáadáa. Ẹ jókòó. Ìyàmú ń gbọ́ yín. Mo ní kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ ṣàánú mi ni. Mi ìfẹ́ kọ́kọ́ mi ṣẹ̀wọ̀n. Èèyàn jẹ́jẹ́ ni ẹ wá díẹ̀ báyìí gan kò lè pa. Ká tó wá sọ pé yàn. Madam. Yes sir. Ṣé rí ọ̀nà àti pé kọ́kọ́ yín máa ń ṣẹ̀wọ̀n rárá àti rárá. Àtẹ́lẹwọ́ yín náà ló wà. Ọwọ́ yín ló wà, kò sí látẹ́lẹwọ́ mi. Ṣé rí wọn tí mò ń ta láti sọ fún yín ni pé ṣé rí tí ọkọ yín bá máa jáde ẹ fọwọ́ ẹ fẹ́ kó sì máa wà ní ẹ̀wọ̀n ni. Kò lè sí nínú ẹ̀wọ̀n. Ẹ fọwọ́ yẹn sílẹ̀. Ẹjọ́ sà, ẹjọ́ ẹ ṣàánú mi. Kí ló dé tí ẹ máa rojú lẹ̀ tẹ̀ wá ìrojú kiri? Ẹjọ́ ẹ má gbé yẹn wá fún mi. Kò sí nǹkan tó rọ́ǹgì inú nǹkan tó ń gbé wá tán. Ẹjọ́ sà. Ok, tẹ bá fi pé bóyá kémi má dà sí mọ́ kàn yanjú ẹ̀ láti ilé ẹjọ́. You can go. Kọ̀tẹ́ bá bìlú pé mo sì lè bá yín yanjú ẹ kàn relax díẹ̀ báyìí. Relax. Madam kí ló ń ṣe yín? Kọ́kọ́ mi ṣẹ̀wọ̀n. Wàláì kò ní ṣẹ̀wọ̀n. Ẹ̀yin farabalẹ̀ pẹ̀lú nǹkan tí mo máa ń sọ kò ní ẹ̀wọ̀n kẹ̀.
ẹ ṣe tó báyìí ìyá tó wá ṣẹ̀wọ̀n ọlọ́run ló jẹ́ ká rí. jọ mo tọ́ lọ́rùn mọ́ mi lára ẹ má ṣe eléyìí. ṣẹ́rí ẹ máa gbọ́ madam kò sí nǹkan tí kò ní àyè ní ìkẹ́ àtàyè ní padà ṣé ti yé mi èmi ni mo lọ́fíìsì mi kò sẹ́ni tó ń bá mi dùn ṣé ti yé yín láàrin ká díjú ká là atẹ́gùn ti fẹ́ nǹkan tó bá dẹ̀ ti dé mọ́lẹ̀ ń bí kò tún rí ta sorry bí a kì í tẹ tán fún àná dàbí ẹ try láti ẹ wò ẹni sùúrù ẹ mọ ṣẹlẹ̀ ẹ ṣe sùúrù dáadáa ẹ ṣe sùúrù ṣẹlẹ̀ nǹkan tí mò ń dá láti sọ fún yín yẹn kí lorúkọ ẹ gangan. mi Amanda ni. mọ́mí Amanda kọ́ mo mọ̀ pé o ti bímọ kí lorúkọ ẹ gangan. Àbíkẹ́ ṣòro gbogbo kínní ọwọ́ ẹ ló wà Àbíkẹ́. pẹ̀lú ọkọ mi. ọ̀rọ̀ ní mú ní ọ̀rọ̀ nípa ní. ló wá fẹ́ jẹ báyìí. ọ̀rọ̀ ní mú ní ọ̀rọ̀ ní ṣe ní. ó ẹni tí ẹ ṣe relax àdáná ṣe bí láti fi ṣe máa mú nǹkan ni. wàá fi nǹkan sínú. Bébì kìíní kan ń dà mí lójú bákan báwo lè ṣe ṣe. mo kàn rí pé bá ṣe dọ́dọ̀ DPO ẹ̀yìn lọ́sàn-án ohun ẹ̀ kàn change ó kàn ń sọ wípé àwọn ti. gbogbo ọpẹ́ tọlọ́run ọba ni kádẹ dúpẹ́ lọ́wọ́ pé ó níyà ìyá yẹn try ṣó wá rí nígbà tá a ti ṣàlàyé fún DPO pẹ̀lú àwọn investigation tó ń ṣe wọ́n rí pé òun mọ́wọ́ òun mẹ́sàn pé tiẹ̀ ló bá lọ borí iye ló mú ògùn ta ìṣẹ́ ló pọ̀ ká ṣàdúpẹ́ lọ́wọ́ pọ́lọ́run kó ẹ yọ. Ọlọ́run ṣe o Ọlọ́run ṣe Ọlọ́run lè dá mi mọ́mọ́ tó jẹ́ ara rẹ̀ fẹsẹ̀ sí máa láyé mi. èyí náà ṣọ́ra ẹ ní. níbi kí n kan ra nǹkan kí n máa bọ̀ ní lásán ó máa láàrin fẹsẹ̀ sí òní máa ń lò kí n ra nǹkan kí n lè fi sọ̀nà lé mi. aláṣẹ ẹ ti dẹ́lẹ̀ ṣé bí wọ́n ní mo wú láyọ̀ àtàlàfíà. kò bí mi ni ọkàn mi bá. Ọlọ́run ṣe. mo ti wọlé kò ní para láyọ̀ àtàlàfíà Amanda ńkọ́. ìgbà tí mò ń jáde mo sọ̀rọ̀ àǹtí mi mo tiẹ̀ tí wàá gbàgbé pé ká yà wọ́n máa pọ̀ wọ́n sí nǹkan. wàá ṣe kí alúbàmí gbọ́ wọn mi wá mo ti kò sí ní ìzọ wọn. èèyàn kan ló mọ ẹtọ́jú ọmọ nígbà tó sì ní bẹ́ẹ̀ ọ̀bọ lọ́wọ́ kí ló fẹ́ jẹ wúrẹ́wúrẹ́ mi gan mọ́ láti sùn bọ̀ mọ́ láti pépé nǹkan fún un. bébí ò pa mí for now bọ̀ ojú ẹ̀ tí mò ń wo yìí ló dàbí ipò tuntun sí. ojú èwo. Ọlọ́run bá ń gbọ́. ojú tó ti fún mi ní stress láti ìjẹta tó jẹ́ kí n sùn. Well, it doesn't look like you are stressed out. mo ti gbọ́ máa wulẹ̀ gbẹ̀yẹ̀ wá jẹ́ ká lọ rest. Mommy need me. What? You miss me. Mommy is a bojeka, not now. So, I am kind of tired, but tí a bá wọ dàrú, ara mi á tún. Ṣòro tó bá ti rẹ̀ yàn, èèyàn máa ń sùn, èèyàn á jẹun gidi. O lè work please. Kí ló ṣẹlẹ̀? Ọmọ ń gbàdúrà gan. Wọ́n ní tá bá ń falágbà dáṣọ ẹ̀wọ̀n, kọ́lọ́ mọ́ yẹ ká bá wọn ra àwọn ẹ̀. Àmọ́ ò dá ọmọ mi. Ojú mi rí tó ń bẹ̀ yẹn o. Láàárín ọjọ́ bíi méjì mẹ́ta tí mo lò ń bẹ̀ yẹn, màámi ó tẹ́ríbù o. Mo dàgbà inú o. Bẹ́ẹ̀ ni. Ó sọ yẹn fún mi. Mo dàtọ̀run bébì. Sórí tó yẹ kí mi ò ṣe ni. Ilé kọ́ ni màá wá sí hospital ló máa gbé mi lọ bá Ikun station lánàá. Aláyé kan wà nù bẹ̀ yẹn bó ṣe wú eléyìí. If you don't carry my shit, if I don't carry your, I will kill you. Kí a mú sáré gbogbo kí a mú ń gbé. Láàrin bíi 2 days ẹ̀ máa mi. O ti gbégbé bó ṣe wà. Bébì mo gbé tọ̀. Richard. Mo bá ti nà mí pa hospital yẹn kí n dé sí. Aṣáàtì ẹ̀kọ́ ẹ̀yọ̀ lọ́rùn. Ogun tó ti ṣe ò ní gbérí mọ́. Freedom. Wọ́n ní ṣáà. Mo gbé. Kí ló tó ṣàlàyé fún mi? DPO. Bíbí mo dẹ̀ ẹ̀dẹ̀ mọ́mí ẹbẹ́ yìí náà sọ pé bá DPO sọ pé wọ́n ní kí n máa lọ lé kókó sí kan tó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni gbogbo ẹni sọ̀hún. Ìwọ kọ́ ni. Bíbí wáyé tó ṣe explain fún mi nígbà tó délé. Mọ́mí kí ló tí o ṣàlàyé fún mi? Kò sóògùn wọ́n lè sọ fún mi náà. Sọ́wọ́ tó yẹ pé DPO ní kò sí nǹkan tí mo ṣe pé wọ́n ti investigate pé kẹ́ máa mú mi lọ lé. Ṣé bí ìgbà tẹ́ sọ fún mi nígbà tẹ́ délé ni ẹ máa ń mi? Ọkọ mi náà bá mi lájọṣepọ̀. Alẹ́ ọjọ́ yẹn lóòótọ́ ni òótọ́ lálẹ́ ọjọ́ yẹn mi ní kí n fi relax ara mi ni. Èyí ló jẹ́ kí wọ́n pé ti DPO olódò yìí. Ayé DPO bàjẹ́. Bébí kí ló tó ń sọ fún mi nígbà tó délé kó ti ṣàlàyé fún mi. Ẹjọ́ ẹlẹ́jọ́ làwọn ènìyàn ṣe fẹ́ sọ. Ọ̀rọ̀ yẹn kọ́ bí ọmọ yìí ṣe máa ná àlàáfíà ó lówà. Ọ̀rọ̀ ni mo ní
ọ̀rọ̀ ní pa ni. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ omi ẹ̀ bí a ká mọ̀ Abike. ọ̀rọ̀ ní mo ní ọ̀rọ̀ ní pa ni. ṣe lè fún mi. Abike. Abike work say mama ti tell you this day. ọ̀rọ̀ ní ṣe ọ̀rọ̀. Oyin baby. Ọmọ palace ló wà yìí, you have a very lovely home. Thank you. Ọ̀gá, ojú ẹ̀ bó ṣe ń dán. Kenny, ojú ti ẹ̀ ṣòro ni. Talking of, kí ló dé gan-an? Kí ló dé ta ló pè ẹ́ tó fẹ́ pè ẹ́ pa? Ó máa dá lóhùn jàre, ọmọ yẹn ó máa ti pè mí tó 53 times lẹ́nu. Ẹ̀jẹ̀ ń torí Ọlọ́run, ṣé wọ́n wẹ̀jú ni tó fi mọ̀? Ṣé o ti rí ni? Òun ló ti ń pè láti àárọ̀ mi ní any other call ju ọmọ yẹn lọ. Ìwọ tó ti níyàwó, ara nǹkan tá à ń sọ lélẹ̀. Ṣó yẹ kó tún máa ṣe gbogbo nǹkan lébà? Unnecessary. Unnecessary. Ìwọ fìyẹn sílẹ̀ bọ́lọ̀ ṣe dá èmi nìyẹn. Bọ́lọ̀ ṣe dá èmi. Na ọkọ ẹ̀ gan kọ̀. Ọkọ mi wà o, Ọlọ́run fún mi lọ́kọ tèmi o, ọkọ mi wà o. Wá kí ló dé? A máa wá dáràn kẹ́. Tó bá lọ jẹ́ mọ́mí ẹ̀ ńkọ́ tí emergency bá ṣẹlẹ̀ lé ńkọ́ ní fóònù tó ti wà báwo wá ni. Wá. Orúkọ ògùn ò ṣeé pè. Ṣáàfilé ayé tèmi sílẹ̀ bẹ́yìn. Náà ní báàgì ẹ̀. Kọ́ńdọ̀ mi lọ́wọ́ má rí dìmọ̀ tó ń bọ̀ ọmọ wọ lọ. Kí ló ń ṣe ẹ̀ náà? Ọ̀dẹ̀ máa máa ṣe bí ẹni kó jà. Ó yẹ kó ti yí ẹ̀ náà. Mo wá kí ló ń ṣe ẹ̀? Kí. Ha. Boss, I swear it's not what you think. I swear. Alone. I swear. Lọ́lá, mo ti bẹ package bó ṣe débì, àwọn aṣọ àti tòbí nǹkan kan tó mú débì. These are the rest. Kúrò lé mi. Ṣọmọ pé mi náà rí. Tó bá múnú bí mi, máa pa ẹ́, máa para mi. Tó ti yẹ lórí burúkú obìnrin. Ṣé mo mọ̀ pé máa mú ẹ? Mo mọ̀ pé máa mú ẹ. Ẹ bára yín sùtàn. Ẹ wá fi condom pa mí dé. Just leave. I don't want anything. Leave. Leave! Abolu. Leave! Just oya, máa lọ báyìí. Sílẹ̀ kó báyìí. Ní dáa fún ẹ bá di kí olóṣó. Kọ́kọ́ sí orí burúkú lọ. Ayé máa bàjẹ́ ayé máa là bá ní. Ayé máa sọ̀rọ̀ sí ní. Ọlọ́mọ bá tiẹ̀ jẹ́ ní. Ìkà! Ẹ wá gbọ́. Ikú pa yín ẹ̀yin obìnrin. Tèmi máa jẹ́ kí ẹ kéré bí ṣe kélé ni. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni tó mọ̀ ọ́ gbọ́. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ṣe àríkọ́gbọ́n. Ọ̀rọ̀ kan nílé kan bálẹ̀ yóò padà kan mojókòó mi. Kò sí bí ọ̀rọ̀ ṣe lè tó ẹnu la fi sọ, ìdí la fi jókòó. Ẹjọ́ ẹlẹ́jọ́ la mọ̀ dá, kò sí bí. Ṣé rí ẹ̀sùn apànìyàn ló lágbára jù lábẹ́ òfin lóòótọ́, àmọ́
pẹ̀lú gbogbo àlàyé tẹ́ ṣe sílẹ̀ yìí àti ọ̀gá ọlọ́pàá tó dá gbogbo wa láyé sílẹ̀ ó dá mi lójú pé tá bá múra dáadáa dúndùn lọ́sàn àṣọ ìmúra òun náà ni adé ti bẹ̀rẹ̀ yìí. ẹ ṣeun lọ́yà iṣẹ́ rí kó bá aṣọ dúdùn yẹn náà ó ní mo ṣe wá nígbà tẹ̀dẹ̀ ti fi dá mi lójú pé dúdùn lọ́sàn máa sọ èmi náà ti nígbàgbọ́ àmọ́ lọ́yà ọ̀gá ọlọ́pàá yẹn gangan mi ì fẹ́ kó lọ lábẹ́ òfin rárá mo fẹ́ kó fi ìyà òfin kó fi jẹ òun náà nítorí pé òun lọ dáadáa tó dá gbogbo wàhálà yìí sílẹ̀ ẹ ṣàánú mi. ṣe rí ìyàwó dúdùn lọ́sàn àṣọ dandan dẹ̀ ni kí ọ̀gá ọlọ́pàá yìí fi ojú winá ìjọ ṣe rí abẹ́fẹ́lẹ́ tí ẹnu oró ti wáyé ó dá mi lójú pé kò sí nǹkan kan tí agbẹjọ́rò ìjọba fẹ́ sọ adájọ́ kan máa sọ wípé evidence ẹ̀ wà inadmissible ẹ wo dúdùn lọ́sàn àṣọ like I earlier projected ṣe ti gbọ́ ẹ fọkàn balẹ̀. Attorney Lara. Charge number MI/2136/2025 láàrin Commissioner of Police àti ọ̀gbẹ́ni Richard Aloba àti ọ̀gbẹ́ni Yẹmí Ọláoyè. Orúkọ tèmi ni Olútọ́lá Olúwaṣeun, agbẹjọ́rò fún ìjọba. My lord, orúkọ tèmi ni Abíọ́dún Babalọ́lá, agbẹjọ́rò fún olùjẹ́jọ́. Ẹ̀sùn kínní wípé ìwọ ọ̀gbẹ́ni Yẹmí Ọláoyè ní ọjọ́ kìíní nínú oṣù kẹta nínú ọdún 2017 ní àdúgbò Akínbọ̀wálé ní ojúlé kẹfà ní ìyànà pópó pé ó fipá bá arábìnrin Àbíkẹ́ Bánkọ́lé lò pọ̀ láì gba àṣẹ lọ́wọ́ olóògbé náà, èyí tí ó jẹ́ ẹ̀ṣẹ̀ lábẹ́ òfin tó sì ní ìjìyà lábẹ́ òfin. Ẹ̀sùn kejì wípé ìwọ ọ̀gbẹ́ni Richard Aloba ní ọjọ́ kẹfà nínú ọdún tí a wà yìí ní àdúgbò Ìwárí ní ojúlé kẹjọ ní ìyànà Gẹ́gẹ́ ní ìlú Ìbàdàn ní agbègbè ilé ẹjọ́ yìí wípé ó ṣe ikú pa arábìnrin olóògbé Àbíkẹ́ Bánkọ́lé, èyí tí ó ṣẹ̀ lábẹ́ òfin tí ó sì ní ìjìyà lábẹ́ òfin. Case file, please. Pẹ̀lú gbogbo àrígbámú ẹ̀rí àti ìwádìí tí àwọn ọlọ́pàá ṣe láì ṣe àní-àní, ìwọ agbófinró ó ṣí ipò rẹ lò léyìí tó yẹ kí o fi dáàbò bo ará ìlú, ó ṣí lò láti fi bá olóògbé ní àjọṣepọ̀ lọ́nà tí kò lẹ́tọ̀ọ́. Ẹlẹ́kejì tí arákùnrin Richard Aloba, gbogbo ìgbà ni àwọn tó ń ṣiṣẹ́ ìtanijí ti máa ń jẹ́ kí ẹ mọ̀ wípé ká máa bára ẹni fà á kájà nínú ilé kì í ṣe nǹkan tó tọ́ nínú ẹbí. Eléyìí tó mú ẹ tó fi ṣe ikú pa ìyàwó ẹ. Ìdájọ́ mi nìyí. Ìwọ amòfin Yẹmí Ọláoyè, ilé ẹjọ́ ìfi ẹ́ sí ẹ̀wọ̀n ọdún 10. Nígbà tí ìwọ Richard Aloba tó ṣekú pa ìyàwó ẹ̀, ilé ẹjọ́ yìí fi ọ́ sí ẹ̀wọ̀n gbére. Ọ̀rọ̀ ló mú mokomoro wá o. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni tó mọ̀ ọ́ gbọ́. Orú ìtàn tí mo sọ sílẹ̀ lákọ̀ọ́kọ́, àǹtí ẹ̀yin ni mo kọ́kọ́ bá lọ́rọ̀. Pẹ̀lú ọ̀rọ̀ tá a sọ yìí, ẹ̀yin lẹ ti bá Ọlọ́run ní májẹ̀mú pé ọkùnrin kankan ò ní rí ìhòòhò yín mọ́. Ó dà bẹ́ẹ̀ o, kò sí wàhálà ń bẹ.
ẹ̀yin yìí náà lẹ́ ń hùwà tọkọ yín fi ń doubt yín. Mo wá fẹ́ bi yín ní ìbéèrè kan. Tọkọ yín tẹ́ ẹ bá hùwà yìí débi tí ọkọ yìí fi lé yín kúrò ńlé pẹ̀lú látàrí ìwà tẹ́ ń wù yìí tó fi ń doubt yìí pẹ̀lú àlàyé tí mo ṣe tẹ́lẹ̀ o. Pẹ̀lú ọjọ́ orí yín nìsín ẹ jọ̀ọ́ ṣé ẹ ní fi ọkọ mi mọ̀. Ṣọkọ mi ò ní rí hòhò yín mọ́. Ṣọkọ mi ò ní gorí àyà yín mọ́. Ṣé ẹ rí gbogbo nǹkan tí mo sọ báyìí pẹ̀lú ọ̀rọ̀ tó ń ti ẹnu wá jáde. Ẹ láyé mi akaka tí mo ti bímọ fún yín onìkan ni ó rí hòhò mi o. Ẹ jẹ́ ká máa ṣọ̀rọ̀ sọ. Ọkú ẹ̀yin ni ẹlẹ́ǹkejì nínú ọ̀rọ̀ tí ẹ̀yin sọ pẹ̀lú ìtọ́tẹ̀mí náà sọ kalẹ̀ ẹni tí ìyàwó yín bá ṣe irú àṣemáṣe bẹ́ẹ̀ ẹ gbẹ̀mí lẹ́nu ẹni ẹ pàdánù pẹ̀lú ìtọ́ta sọ kalẹ̀ yìí tí ìyàwó yín bá ṣolódì ìyàwó yín tó bá worú ìwà báyìí tẹ́ ẹ wá gbẹ̀mí lẹ́nu ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ́nù ìtọ̀ yẹn tọ́wọ́ arún olódì yín lẹ́wọ̀n ẹ jọ ọ̀rọ̀ àwọn ọmọ yín tó jẹ yín lógún tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ẹ jọ ta lẹ fẹ́ fún kó máa bá yín tọ́jú àwọn ọmọ yìí ṣe rí báyìí nínú ọ̀rọ̀ ni àṣẹ wà nínú ọ̀rọ̀ òun ni ìrọ̀rùn wà nínú ọ̀rọ̀ náà rèé òun ni àdánwò wà o ẹ jẹ́ ká máa gbàdúrà pé kí Ọlọ́run má dán wa wò. Ọlọ́run má fọ ọ̀rọ̀ ẹnu wa dán wa wò. Bẹ́ẹ̀ ni ká máa ṣọ́ ọ̀rọ̀ ẹnu wa kó má fi ọ̀rọ̀ ẹnu wa kó fi dán wa wò. Ayé ń dányàn wò èṣù náà ń dányàn wò bẹ́ẹ̀ ni Ọlọ́run ń dányàn wò àdánwò kádánwò tí ó dé bẹ́ẹ̀ dá tí ó ju ẹ̀dá lọ kó má dé bá wa o. Àmín o, àmín o, àmín o. Ẹ jẹ́ ká ṣọ́rọ̀ ẹnu wa o kó má bàa ti pa ọ̀rọ̀ ẹnu wa kó fi bú wa. Olúwa ló lọ́pẹ́. Kò yé mi tẹ́lẹ̀ o, kò sọ yé mi ní. Ọlọ́run ẹlẹ́dàá mi jọ̀ọ́ mọ́ dà mí o. Ọmọọṣẹ́ kankan nù wá. Àṣẹ Ìdùmarè. Àṣẹ Ìdùmarè. Àṣẹ Ìdùmarè. Kí ló wá ṣe ń bí? Will you stop that? What are you doing here? Jọ̀ọ́ ló ṣe mọ bí? Darling, mo ti ń tray level. Stop touching me, please. Débímpé, ìwọ ni pastor ìfẹ́ tó preach fún Adebayo. Now get out. I said get out! Don't do that. You think I'm joking with you? Don't do that, Banjo. Rọra ṣe mí náà, obìnrin mi kí ló ń ṣe ẹ́ náà? Ìyàwó rere lọ́dẹ ọkọ. Ìjẹ́ Roscoe ẹ̀ yìí tó pè ní bọ̀bọ̀ ẹ̀. Ṣé sọ fún ẹ pé olóṣó méjì ló máa ń gbé lálálẹ́? Mo mọ̀ àti kí tí wà ní. Kí ló tún kù tó fẹ́ sọ? That's so sweet to hear. Mi ò mọ̀ pé ó ti sọ past ẹ̀ fún ẹ to this extent. Can you get out? Get out! Get out! Say get out! Careful, my darling. Ǹjẹ́ ó tún rántí sọ fún ẹ wípé adigunjalè ló ń? Set to the early morning. We the dance, we the groove. Ẹ̀gbọ́n rẹ̀ fi ọwọ́ lágbọ́ lójú. Olórí ibú tí ń bá mi dún àlà oko òní mo ránṣẹ́ nǹkan mọ́ lórí ìdú àlà lọ́rùn àmọ́ mo fẹ́ débẹ̀ kí a lè mọ̀ pé mi mọ̀ pa. àwa lẹnìkan tó ń sọ. alọ́gbọ́n má ti dì ní. èmi lẹnìkan. ẹ náà. èmi wá pa ni. ọkùnrin títí kò dé fi pé mi ò kò dé. èmi yóò dẹ́gbọ́n kẹ́kẹ́ kó ṣe jà èmi yà ní títí fojú sọ́lé. tó bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n. àpárá ò pa mí. bó bá kú dẹ̀dẹ̀ kí èmi àpẹẹrẹ àjọ olúwa mi. mo fẹ́ kó o mú mi kó o sì pẹ́ mi kó o ṣe mí jàgàjàgà. orí kí ọmọ ni wọn fi kí ọmọ tó jẹ́ pé bí inú bá ń bí ọkàn rí ọkọ̀ọ̀kan wálé.
táyà bá tẹ omi ìjọ náà ní parẹ́. má bẹ̀ mi ara ẹ̀ ń dúró sí òtò tẹ́ jẹ́ wọ́n kó wọn lẹ́rù wọ́n palu burúkú tó yá. ikú ẹ̀yìnwó ní ìgbà. òun fagídí wa gbà gbogbo kan tá a ní là ń kó fún ọ. gbogbo tó ti kó fún mi bò tẹ́mi lọ́rùn mọ́. nítorí pé ní ojoojúmọ́ ní ẹnu tèmi ń fẹ̀ sí. ìrìn àjò kan bẹ tí bàbá yín fẹ́ rìn ẹni bọ́ bá lọ kò ní gbé bẹ́ẹ̀ ni. èmi ti dá wọn lóhùn mo ti sọ pé wọn bá wọn jagun. bọ́ bá léegun lé bàbá rẹ̀ fẹ́ jó tó wá ṣe tán tó ní òjò mọ́ séèyàn kan wà tí ó mọ̀ sí i. ní olójútì. ṣe láfíà ṣó ń tẹ́lẹ̀ ṣe ṣó yọrí rere. èyí kan ti jẹ́ ìgbòjú èyí mẹ́tẹ̀ẹ̀ta tara ẹlẹ́yìn yóò pa ìdí ayọ̀ tọ̀tọ̀ ẹ pa ìdí ayọ̀ tọ̀tọ̀ ayé yóò mú ẹ pa ayé kalẹ̀ ayé yóò kalẹ̀ ẹ pa bàbí tí ṣe ìkẹta ọmọ ayé yóò bíbí lónìí mo sì bá yín dáadáa lọ́lẹ̀ ẹ wá jẹ àti bèbè látara. Níbo lẹ rí ẹ? Ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ àbá ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ṣẹ́ṣẹ́ṣẹ́ lójú. Ó yẹ kí lè yẹ kó parí gbogbo tí bàbá yìí sọ ògùn kẹ́ máa gbọ́. Ẹ wá wá wá. Gòkè mo lè sọ ọjọ́ kan ládọ́pin. mo gbọ́ pé ṣe làdèlé lọ ń jẹ jáǹbì kan á purọ́ pé òun ṣòbátàn àwa dé ọ́fíìsì àní bá. ńlọ jẹjà. láti ọ́fíìsì ẹ̀ tá a bá tún padà wá délé kò tún ní tí ì dé náà. ṣé dọ́tọ̀ rẹ̀kọ́mẹ́ndì ẹja fún kí wọ́n máa jẹ ni. kò yé mi. tóògùn lẹ́ja jíjẹ ni. kò yé mi sà. ẹsẹ̀ ní dáhùn sọ rèé o àmọ́ ó dábẹ́ sí sọ fún mi náà torí àwọn àgbàbọ̀ wọ́n ní fọ̀rẹ́ ẹ̀ hàn mí kí n máa rí èèyàn tó jẹ́. ẹ ṣe sá níbo ló ti párapàra lọ́wọ́ tèmi gan. n tó jẹ́ kí n wá bá yín gangan nìyẹn. ebi ní èèyàn sì ń rí lọ́wọ́ mo ti wọlé tí èèbá ṣe tó pè mí tí mo ní pé ń pàdé rẹ̀ jọ́sẹ̀ tó fi kíní ránṣẹ́ sí mi àwọn ọlọ́kọ̀ èrò sì ní ara wọn ìbalẹ̀. bẹ́ẹ̀ni mo fẹ́ lọ pàdé rẹ̀ ní bus stop kí n gbà lọ rẹ̀ kí n padà wọlé. ẹ ṣáà bẹ́ mi bá a sọ̀rọ̀. yóò tún amutí yó. níbi tó ti ń gbọ́ ẹ jọ. kò fowó jẹ́lẹ̀ fún yín tí kẹ́ ẹ máa yàgàn náà ní kẹ́ ẹ máa sọnù o téèyàn ò bá jẹ́ pé wọ́n kọ́ yín léèrè ìdófin fi máa ń yàlè jù báyìí lọ. ọlọ́run tiẹ̀ ní jẹ́ kémi ṣerú ẹ̀. iná mọ̀ ń sọ. kórìí tiẹ̀ ṣàpè ni àsìkò lèèyàn ṣẹ̀fẹ̀ máa yàn àlè lẹ́yìn tá a ti bímọ gìlọ̀tọ̀ bí ajá pọ́n mẹ́ta sí. obìnrin tó bá jẹ́ pọ́lọ́ fi ràn kọ̀ mọ́ láì dá o. tẹ́bí ìyá kan 75 ni ó kú sábẹ́ ọkùnrin ni. wọ́n tún yàn àlè. kẹ̀tún wá sọkọ rẹ̀. ojú yín ò ní rí ibi. ọ̀dọ́ kúkú ayé o ẹja lọ́bẹ̀ lọ́gbàfẹ́. gbogbo rubbish. Hello? Hello? O ní believe pé mo délé nsìn mi ò èèyàn kan ṣí gate wọ́n dẹ̀ ṣí gate nílẹ̀ big gate wà open. Hey, this is really strange. This is strange and funny.
mo lárakùnrin wa gbà lọ. Okay, it's all right. tó gbàgbé duty post yẹn á sọ fún mi tó bá dé. Sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni tó mọ̀ ọ́ gbọ́. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ la fi ń ṣe àríkọ́gbọ́. Ọ̀rọ̀ kan nílé kan bálẹ̀ yóò padà kan mojókòó mi. Kò sí bí ọ̀rọ̀ ṣe le tó ẹnu la fi sọ, ìdí la fi jókòó. Ẹjọ́ ẹlẹ́jọ́ la mọ̀ dá, kò sí bí ènìyàn ṣe fẹ́ sọ tara rẹ̀. Ọ̀rọ̀ ní mú ni, ọ̀rọ̀ ní ń pa ni. Ọ̀rọ̀ ní mú ni, ọ̀rọ̀ ní ń pa ni. Ọ̀rọ̀ ní mú ni, ọ̀rọ̀ ní ń pa ni. Ọ̀rọ̀ ní mú ni, ọ̀rọ̀ ní ṣe ni. Ọ̀rọ̀